Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. So olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọkàn akin. Mo gbọ́ pé wọ́n ti wà nínú igbó láti bí ọjọ́ bíi mélòó kan pẹ̀lú àwọn security outfit tiẹ̀ láti lọ gba àwọn ọmọ ilẹ̀ ń gbé káfọ̀ tó ń wẹ òsì ká fi òsì wẹ ọ̀tún ní jẹ́ kówó mọ́. Pé kí ọ̀tún ó fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún lọ́kàn ọmọ Adéyẹmọ bí wọn ò bá fúnra wọn jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nù. Ìgbòho wò wípé ọmọ olówó nìkan kọ́ ló yẹ kó sun àsùntàpá, ọmọ tálíkà náà tọ́ sí ìgbé ayé tó dáa. Eléyìí ló jẹ́ kí Ìgbòho wọnú igbó lọ. Unfortunately ròyìn tí mò ń gbọ́ báyìí kò múnú mi dùn. Báwọn agbésùnmọ̀mí yìí wọ́n kọlu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ẹ má bínú ìwọ̀nba ẹ̀yin tẹ́ bá wà online. Tẹ́ bá lórí ọ̀fẹ́ àti bá mi pín program yẹn. Ẹ bá mi pín táàyè rẹ̀ bá yọ torí ẹ̀fẹ́ bá wà. Ẹ bá mi pín. Mo bá àwọn tó bá wà online aláǹfààní àti rè so pápápá mo fẹ́ ṣe mi ò ní jù ìṣẹ́jú 5 péré lọ mọ́. So ìròyìn ń jẹ́ ilé tó bá yín lọ́kàn jẹ́. Mo sì rí àwòrán àwọn tó farapa tí wọ́n sì ṣe àwọn kan fara gbọgbẹ́ ìbọn láàrin àwọn èrò ẹkùn. Ṣé ẹ gbàgbé pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ńlọ́jọ́ yé wa wípé lórí ọ̀rọ̀ ìjínigbé ìdàlúrú tó gbàlú pé ó lé nígbà ọmọ ikọ̀ Àmọ̀tẹ́kùn tó pàdánù ẹ̀mí wọn. Ṣé ẹ gbàgbé màmá sọ wípé ẹni tí ó yẹ̀ lórúnkún tí ó rẹ́rìn yóò sunkún kó tó rẹ́rìn látàrí ìjínigbé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ń ṣòfò. Iléeṣẹ́ ológun ti fara gbá ń bẹ̀. Ọ̀gá sọ́jà pàdánù ẹ̀mí ẹ̀. Gómìnà Ṣèyí Mákindé sọ bẹ́ẹ̀ pé torí ẹ̀ ló jẹ́ káwọn re-strategize ọ̀nà wo làwọn ò fi gba àwọn ọmọ ìkàlẹ̀ lálàáfíà. Kí wá sí gbogbo ara èèyàn náà ló lè gbà á. Ká máa retí 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 wọn ò kún adé wọn ò kún adé wọn ò kún adé wọn ò rí wọn gbà wọn ò rí wọn gbà wọn ò rí wọn gbà. So ni gbogbo àfihàn wà bá ṣe wà yìí la fi retí di àsìkò tá a retí yìí. So kí ló gbé mi wá náà ni pé ká wà nínú àdúrà. Mo nígbàgbọ́ pé àwọn tí ìbọn bà kọ́lọ̀ nínú àánú ẹ̀kọ́ dáwọ́ lé wọn nǹkan kò ní ṣe wọ́n lágbára Ọlọ́run, nǹkan kò ní ṣẹ̀mí wọn, wọn ò ní sọ́rí olórí káwòdì ó gbé tí wọ́n lọ, nǹkan kò dẹ̀ ní sú ẹ̀mí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò ní comfort zone ẹ̀ torí láti gba àwọn ẹ̀mí ẹlẹ́mẹ́là olórí ò ní kú sípò kà. Ìròyìn tí mo gbọ́ náà lélẹ́yìí, bandit ambush Sunday Igboho security team in Oyo forest, several injured. Ǹjẹ́ mo lè gbé ìròyìn yẹn sùn? Mi ò tó bẹ́ẹ̀ láti gbé sùn rún oníkùn mi. Suspected cross-border bandits have ambushed a security team led by Yoruba Nation activist Sunday Adéyẹmọ, popularly known as Sunday Gbo
during an operation at the Old Oyo National Park, leaving several members of the squad injured at gun battle. Ìyẹn fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho hàn gẹ́gẹ́ bí akin, akọni lójú ìjà. Like I always say, aránibánidébẹ̀ ni kò ní tì yín síwájú. And I do tell him, bọ̀dá ẹ̀mí yín làwa fi ń mí. Bó bá lọ rálì tí ń bá lọ, ẹ̀mí ẹ̀ ni mo fi mí lọ o. Ìgbòho wà ń bẹ̀ lọ jẹ́ kí n lọ o. Méje dánrú ẹ̀wù bọ̀ bá sí ń bẹ̀. So kọ́ lọ nínú ẹ̀kọ́ bá dáwọ́ láwọn èèyàn yìí kí nǹkan kan má ṣe wọ́n. Kọ́ lọ fún alálàáfíà ara tó péye. The attack occurred during a security mission conducted by Igboho's private security outfit, Iruekun, which had entered the vast forest reserve to track down and flush out suspected kidnappers and bandits believed to be operating within the area. Lemọ́lemọ́ ni Igboho ń jẹ lẹ́nu. Ìjà wọnú igbó lọ báwọn kinní yìí. Ká lé wọn kúrò ńbẹ̀. Initially ká ní níbẹ̀rẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì ti support wọn. Kò ní rí bó ṣe rí ìsà, kò ní rí bó ṣe rí ìmọ̀. Kí lọ́nà ìjọba àpapọ̀, kí lọ́nà ìjọba ìpínlẹ̀. Ká fọwọ́ owó lọ́wọ́ fi mọ́. Ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ́ kó sì ó fún ọ̀tún. Àpé security agent kúnjú òṣùwọ̀n. Ṣùgbọ́n always ńlá nílò ara wa. Ẹ̀gbọ́n Yorùbá ni. Yorùbá ní ara ò lè dá àrà dá. Àfi tí ara bá fẹ́ dáràn lókù. Wọ́n ní ara ò lè dá àrà dá, nílò ara wa. We need one another. Àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé all hands must be on desk. Àbí bó náà ṣe sọ, ẹ̀yin grammarian. So Ìgbòho kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ lójú ogun. Nǹkan ò gbọ́dọ̀ ṣe wọ́n. Gbogbo ọmọ tí àkàrà bá kó wọ́pọ̀ kó jáde padà. Lágbára Ọlọ́run. Kò sẹ́ni tó máa sọ́rí olórí nínú yín táwòdì ó gbé tiẹ̀ lọ. Because iṣẹ́ tí ò lówó oṣù kì í láfẹ̀yìntì. Kò sẹ́ni tó promise yín lówó, kò sẹ́ni tó promise yín salary. Ẹ̀mí yín lẹ fi jì. According to information made available after the operation, the security team deployed drones to identify criminal hideouts and gather intelligence on the movement of suspected armed groups inside the forest. Ìgbòho ọlọ́lọ́wọ́ òfo pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n jọ lọ. Wọn ò lọ lọ́wọ́ lásán, wọn ò lọ pẹ̀lú complain. Wọ́n lọ pẹ̀lú drone. Kí wọ́n mọ bí táwọn jàǹdùkú yìí wà. Wọn ò lè máa dúnkòkò mọ́ wá ńlẹ̀ wa náà. Gbogbo àná kọ́ láyọ̀lẹ̀, gbogbo akọ́lá gbọ́wọ́ lẹ́rán. Àwọn tán bá wá gbìyànjú tán jáde tán láyà. Kò sí nǹkan méjì tó yẹ ká ṣe fún ọjọ́ pé ká support wọn lọ. Ẹ ń bá sọ̀rọ̀ against wọn fẹ́ dààmú. Ó wà ní comfort zone ẹ. Tó bá sọ̀rọ̀ against wọn fẹ́ dààmú. So, however, the operation reportedly turned violent when the team encountered heavily armed men believed to be members of cross-border criminal networks. Kí náà ń pè ní cross-border criminal network? That is, àwọn tí ò kí ń ṣe tilẹ̀ yìí, tán wá láti bòmí. Gbogbo àwọn Lákúráwá, gbogbo àwọn wọ́lọ́wọ́lọ́ àbí kí la pè é? Gbogbo àwọn Sei Malam tí wọ́n jẹ́ ikọ̀ afẹ̀míṣòfò tí wọ́n kóra wọn jọ ní north east àti north central àti north west ni wọ́n ń darí wá sí south west tán wá finú gbó tí wá ṣe bùgbé. Ìgbòho dẹ̀ ní kò sáàyè fún wọn ká flush wọn kúrò ńbẹ̀. Akíkanjú kan ò lè dógun sẹ́bí ọ̀bá sá látìlẹ́yìn fún. Akíkanjú ní Ìgbòho. Bó láti ṣàtìlẹ́yìn fún ó má tà. Àwọn tí wọ́n bá ìṣèjọba ní ó tọ́jú wọn. Bí wọ́n bá rí ìtọ́jú sí kò ní bomi tútù sáwọn èèyàn míì lọ́kàn. Sọ̀rọ̀ rùn láti ṣe láì faragbọ́fà láì farapa. Sọ́jà gangan sí wọ́n farapa, wọ́n gbọgbẹ́.
ọ̀pọ̀ àwọn sọ́jà lẹ́mí wọ́n ti ṣòfò lórí ọ̀rọ̀ jínigbé, lórí ọ̀rọ̀ àwọn bandits yìí. So kẹ́nìkan kan mọ̀ fi ẹnu ẹ̀gàn pé irú ẹkùn àbí Sunday Igboho. Àgó tó gbọ́n sásá ẹ̀bì tí mú wọn pa. Láwọn sọ́jà tí wọ́n ní every facilities tí wọ́n need, tí wọ́n ní backing state government and federal government, tí logistic wọ́n complete, tó ní backbone, tó ní. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.